gbogbo yín tún ti lọ ilé ìjọsìn lénìí ọjọ́ ọ̀sẹ̀ tẹ́ ẹ̀ ń pè lọ́jọ́ ìsinmi tó yẹ kẹ́ ẹ wà nílé kẹ́ ẹ máa sinmi kẹ́ ẹ máa gbèrò bẹ́ẹ̀ ṣe máa rin ìrìn àjò ọ̀sẹ̀ tuntun tá a ṣẹ̀ mú yìí. Ẹ wá lẹ́ ẹ fẹ́ lọ sin ọlọ́run àgbáyé kan, ọlọ́run àgbáyé tí kò mọ ara rẹ̀ gan lọ́lọ́run àgbáyé, tó jẹ́ wípé gbogbo inú bíbélì ariwo tó ń pa ni ọlọ́run Ísírẹ́lì, ọlọ́run Ísírẹ́lì, ọlọ́run Ísírẹ́lì. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe sọ, tó bá jẹ́ pé lóòótọ́ ni pé ọlọ́run yìí ọlọ́run gbogbo àgbáyé ni, kí ló wá dé tó jẹ́ pé ajagungbalẹ̀ ló ń ṣe káàkiri nínú bíbélì? Àwọn ọmọ onílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà gan wọn ò ṣètò ọlọ́run Ísírẹ́lì yìí nínú pé ká jagun ká fi gbalẹ̀ onílẹ̀. Ṣé ẹ mọ ìdí tó fi ń jagun gbalẹ̀ fáwọn ọmọ Ísírẹ́lì? Nítorí pé ó ti ṣèlérí rẹ̀ fún bàbá àwọn Ábúráhámù láti ìbẹ̀rẹ̀ wá, àti Mósèsì àti Jákọ́bù àti Áísíkì àti Ísọ̀ àti gbogbo wọn lọ báyẹn. Ìran kan ní gbogbo wọn. Tó bá jẹ́ pé ọlọ́run tẹ́ sọ yìí ọlọ́run àgbáyé ni lóòótọ́, á jẹ́ pé bó ṣe jẹ́ ọlọ́run àwọn Ísírẹ́lì bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ọlọ́run àwọn ará Ámórì, bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ọlọ́run àwọn ará Hítì, bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ọlọ́run àwọn ará Kénáánì. Kí ló wá dé tó jẹ́ wípé láì ṣẹ ọlọ́run yìí, láì ru ọlọ́run yìí, láì ṣe pé àwọn ará ibi dìde ogun, ó sì ṣe ìlérí fún àwọn ọmọ Ísírẹ́lì pé òun á gba ilẹ̀ Ámórì, ilẹ̀ Hítì, ilẹ̀ Pérísì, ilẹ̀ Kénáánì fún àwọn ọmọ Ísírẹ́lì, tó tún wá ṣe ìlérí fún Ábúráhámù wípé òun á sọ ọ́ di bàbá orílẹ̀-èdè. Ẹ lọ sí inú ìwé Ẹ́kísódù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Inú ẹsẹ̀ bíbélì yìí ni ọlọ́run ti ń ṣèlérí wípé òun á gba ilẹ̀ onílẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ará ibi òkúkú dìde ogun, wọn ò ṣe ọlọ́run yìí, wọn ò sì ṣe àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n ó ti ń gbèrò láti gba ilẹ̀ wọn lẹ́yìn wọn. Tẹ́ ẹ̀ bá mọ̀, ara ìlérí tí ọlọ́run Ísírẹ́lì ṣe fún Ábúráhámù àti pé ó fẹ́ gba ilẹ̀ onílẹ̀ fún Ábúráhámù àti Ísírẹ́lì àti láti sọ Ábúráhámù di bàbá orílẹ̀-èdè, ara ìlérí náà ni wọ́n fẹ́ múṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá, kí wọ́n lè sọ ilẹ̀ wa di ilẹ̀ Ísírẹ́lì tí ọlọ́run Ísírẹ́lì ti ṣe ìlérí rẹ̀ fún Ábúráhámù láti ìbẹ̀rẹ̀ wá. Ṣé ẹ rí ìyàtọ̀ láàrin Allah àti ọlọ́run Ísírẹ́lì ni wípé Allah jẹ́ ká rí gbangba gbàngbà wípé ọ̀tá wa ni òun, wípé òun fẹ́ wá kógun jà wá ni. Ṣùgbọ́n ọlọ́run Ísírẹ́lì ó kó wọnú àwọn ọmọ Ísírẹ́lì rẹ̀ kí wọ́n lè máa sọ fún àwa ènìyàn orílẹ̀ káàkiri wípé ọlọ́run wọn ọlọ́run àgbáyé ni, kí wọ́n lè fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gba ilẹ̀ wa lọ́wọ́ wa, kí wọ́n sì jogún rẹ̀ fún Ábúráhámù gẹ́gẹ́ bí ọlọ́run Ísírẹ́lì ti ṣèlérí fún Ábúráhámù kó wá sọ di bàbá orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí bíbélì yìí ṣe sọ nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 tó kà báyìí wípé olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Bẹ́ẹ̀ náà ni àwọn ará ibi ṣe wá láti wá jà wá lólè, láti pa wá àti láti pa wá run kí wọ́n lè jogún ilẹ̀ wa gẹ́gẹ́ bí ọlọ́run Ísírẹ́lì ṣe ṣèlérí rẹ̀ fún Ábúráhámù. Mò ń sọ fún yín ní wákàtí yìí wípé ọlọ́run inú bíbélì kì í ṣe ọlọ́run ilẹ̀ Yorùbá, kì í ṣe ọlọ́run yín. Ọlọ́run Ábúráhámù, ọlọ́run Áísíkì, ọlọ́run Jákọ́bù ni títí tó fi di ọlọ́run Ísírẹ́lì. Ìlérí tó sì ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì bó ṣe ń jagun gbalẹ̀ fún wọn, bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ wá fi ogun kó wa lẹ́rú nílẹ̀ Yorùbá kí wọ́n lè gba ilẹ̀ wa fún Ábúráhámù. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, ẹ̀yin ọmọ Odùduwà ẹ jí, ẹ yé sùn mọ́, ẹ padà sílé. Ẹ̀sìn tẹ́ ń sìn yìí kò lè gbà yín là. Tí ì bá ń ṣe pé ọpọlọ yín ti lọ, à ń sọ pé ọlọ́run yìí ó ń pera rẹ̀ ní ọlọ́run Ísírẹ́lì, ẹ̀yin wá bá ń ṣe agbẹnusọ wípé Ísírẹ́lì tó túmọ̀ sí ni pé gbogbo àgbáyé. Ọpọlọ yín lọ o.